mú iṣẹ́ kan jáde ó ní ẹgbà ìyá wa kí lẹ pọ́kọ muslim yìí ná mo ní Basira ìyá wa Basira ọlọ́run ó sì ṣàánú yín fa ṣe rí iṣẹ́ yìí ẹ lọ fún ọkùnrin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá délé gan ẹ lè fọ́kọ yín kán bá yín fi porí okó kí wọ́n fi lájọṣepọ̀ pẹ̀lú yín wàláhì tàláhì tẹ́ ẹ bá ti ṣe àní èyí àtọkọ yín ògùn tí ó bá rí yín kò ní sùfà mo wá ní mo sọ pé èmi àtọkọ mi a ní misunderstanding ẹni kí n gba nǹkan kan lọ fún kó fi pa orí okó ẹ̀ báwo ni mo ṣe máa fún ó ní alájà mo ní náà tí ẹ bá lè fún wọn bẹ́ẹ̀ bá máa ń di o àwọn ọba yìí lò ó tẹ́ ẹ bá fún mi ìfipò orí nǹkan ọmọkùnrin mi ẹ wàá sùn wọn fi sí yín lára bí mo bá lọ tí mo bá bọ̀ ẹ wò ó alájà nígbà tẹ́ ẹ bá fi máa lọ tẹ́ ẹ bá fi máa ṣe lẹ́ẹ̀mejì bá a bá ṣe lé ní báyìí tó bá tún dirú ọ̀la ẹ wá tó bá dirú ọ̀túnla ẹ wá ẹ̀mẹ́ta láṣẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tọkọ yín bá ti padà rí yín yóò mọ tẹ̀lé yín ni ìfẹ́ yóò wá pọ̀ gbogbo àwọn obìnrin tí yọ lẹ́nu fa wọ́n kú ò lẹ́yìn rẹ̀ mo wá ní kó ní sùúrù náà kó jẹ́ kí n lọ rò mo wá fọ̀rọ̀ lọ́rẹ́ mi kan pé àfáà tí àdìjá mú mi lọ ó gba 47,000 lọ́wọ́ mi nígbà tí mo sọ̀rọ̀ bí bàbá yìí ṣe ń ṣe ó tún wá ní iṣẹ́ kan wà kí n lọ fọ́kọ mi kó bá mi fi porí oko ẹjọ́ ṣé tí má lọ mú iṣẹ́ yẹn fún ọkọ mi ṣé kò ní wò pé nǹkan kan ó tún wá lóun lè bá mi lò ìyẹn sọ fún mi pé ó fẹ́ gbọ́ ó fẹ́ jẹ́ ń bẹ̀ nígbà tí wọn náà pọ́n ọyàn lọ́dọ̀ àfáà báyìí tí ó rí gbogbo ẹ̀ tó gagaga àfáà fẹ́ la ẹni wọ́n ní mo sọ 47,000 kí làáfáà fẹ́ la mi fún Ọlájùmọ̀kẹ́ let me tell you gbogbo àwọn pípù yẹn gbogbo àwọn àfáà àti pásítọ̀ àwọn náà jẹ́ kí Nàìjíríà ní bó ṣe rí àwọn náà dàrú àwọn tọ́lọ́run gbàdúrà àwọn gan wọn kí wákàtí márùn àwọn tọ́lọ́run gbàdúrà àwọn gan wọn kù sí ṣọ́ọ̀ṣì. So if you want something good for yourself don't go and be going to àfáà àti pastor na lie ni o àwọn oníṣẹ̀ṣe mi gan better àwọn àfáà àti pastor I said it earlier on àwọn oníṣẹ̀ṣe mi because àti gbé ẹ̀sìn yẹn àti gbé sórí àwa gbé sórí ẹ̀sìn yẹn là ń rù káàkiri ẹ̀sìn yẹn dẹ̀rẹ̀ ó ti bá ọ̀pọ̀lọpọ̀ lé jẹ́ ó ti sọ lómi ìdólórí burúkú so má jẹ́ kẹ́ni kan sọ fún ẹ pé ó fẹ́ mú ẹ lọ́dọ̀ àfà àbọ́dọ̀ pásítọ̀ kan kí má yẹn lè padà ó fẹ́ gbọ́ tó o bá débẹ̀ kó tẹ̀ wá jọ pé o fáìn o lọ́yàn ò nídìí wọ́n máa padà mú ẹ jẹ ní o àwọn àfà àwọn pásítọ̀ oníkọ́là tó máa ń wọ súùtù wọ́n ti dún ọ̀rẹ́ mi lójú mi rí o láì fi jìnnà lọ o ọ̀rọ̀ kan ló gbé débẹ̀ o mẹ́ntẹ́ẹ̀nì o tèmi nìyẹn maintain o bẹ́ẹ̀ bá ti ń tojú bọ létò bá ti ń wàwà fún wa ó máa rí ìrìkúrì you better maintain your snitch kó maintain ara ẹ̀ ìsídà you kó o máa gbé bẹ́ẹ̀ kó o dẹ̀ máa gbàdúrà kọ́lọ̀ oh stop casting now kì í má cast mò ń cast ni I'm telling her the truth now ọlọ́run gbọ́ mò ń sọ lóòótọ́ ni náà nǹkan táwọn àfáà àtàwọn pásítọ̀ ń ṣe ni alọ́nà ìfìjì pásítọ̀ tó wọ súùtù ó pé ọ̀rẹ́ mi wọlé àfáà ò lọ́kọ̀ ẹ̀ máa gbọ́tman a lọ sí NIVG àwọn kì í tún ṣàwọn oníwáìtì yẹn o àwọn tó wọ suit ni a lọ sí NIVG boss lady mọ nǹkan tí mò ń sọ yìí a lọ sí NIVG ó pe ọ̀rẹ́ mi wọlé pé Sister Mary ẹ wá ẹ jẹ́ kí sáyé bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ program dẹ̀ lọ lọ́wọ́ àwa dẹ̀ wà nínú program ó dẹ̀ wọlé lọ bá pastor ọ àròpọ̀ kánsẹ́lì làbó ń bá sọ̀rọ̀ ni ìgbà tẹ́mi rí pé 1 o'clock ìlú a dẹ̀ ti jójójó wọ́n retí kí dáàdì wọlé tẹ́mi lọ tí mo lọ kọlẹ̀kùn ní mo rí pé mo bá pásítọ̀ níbi tó ti ẹnu yẹn náà ló fi padà wá ṣe hallelujah when àlàyé tó ṣẹ̀ lákìní tán àlàyé tó ṣẹ̀ lápíópíó tán so don't trust anybody so you understand ekini first and foremost take care of yourself take care of your children they are very important and try láti jẹ́ kí iṣẹ́ ẹ dúró torí iṣẹ́ èèyàn ó wà very important o àwọn ọkùnrin tó ń rí few nínú wọn ó ló dáa o especially ẹ wà Nàìjíríà ẹ máa fáwọn ará Amẹ́ríkà àwọn ará Amẹ́ríkà tó jẹ́ wípé ọdún obìnrin náà máa gbé kó tó lè gbàwé àwọn àtobìnrin náà máa jọ máa pa nǹkan papọ̀ kí gbogbo ẹ̀ tó lè set ìwà wà Nàìjíríà bí you will be wasting your energy you will be wasting your time you will be wasting everything ló máa waste ó dẹ̀ mọ̀ pé àwọn obìnrin this time around kò kí ń pẹ́ ta fi wọ menopause ọmọ 30 years 35 40 mercy sí ó stop so if you don't see somebody
tó máa wà pẹ̀lú ẹ èèyàn máa hold jọjú orí ẹ lọ. So you can't be sitting in Nigeria kó máa lọ date èèyàn kan l'Amẹ́ríkà àti London ẹ date ara yín látijọ́ yìí kò wá mú ẹ lọ ó dẹ̀ ló ń lọ́fẹ̀ẹ́ ó wá fi ẹ́ sílé wèrè kan ó dẹ̀ ń fa òbò lọ́lọ́run ìwọ wá pa ojú díẹ̀ mọ́ ìwọ pa òbòdé ṣó nígbà tójú ojú òpó bá padé tó ṣẹ̀wú ẹ̀ tó máa ṣẹ̀ bẹ́ẹ̀ lagọ́ta again. I'm just saying my own o I'm saying my own ibẹ̀ máa ń padé ó máa ń dín pẹ̀tà o kọ́tà máa ń dọ̀tí o and it's good for somebody to be clearing the gutter kò wẹ́ nìkan tó máa bẹ́ẹ̀ clear tó máa lànà tọ́nà yẹn máa ó fẹ́ garu sí dọ́là ọ̀gbẹ́ni tó yẹ pé náà láì ní o ṣọ́ra àwọn ará Amẹ́ríkà àti London yìí wọ́n pọ̀ ń bíbà yìí tó bá ní igbá kan àwo kan náà láì ní o nǹkan tó máa ṣe pẹ̀lú ẹ̀ ní camera down kọ́ pé ẹ̀ ní fídíò call jẹ́ ń wọ yẹn jẹ́ ń wò díẹ̀ ìmí ò tiẹ̀ ní rántí kò tiẹ̀ fi ẹ̀ kọ́kọ́ lẹ́ bíbà ìmí ò ní rántí Ọlájùmọ̀kẹ́ go and find something better doing with yourself with your children take care of your children gbàgbé pé olóko ń bẹ̀ yẹn wá boyfriend ìmí kó máa bẹ́ẹ̀ fọ gọ́tà ẹ̀ máa dọ̀tí o ó máa dọ̀tí o èmi